Ẹ kú ojúmọ́ o, ṣe dáadáa la jí. Bọ̀dá akọ̀wé àti ìdí ìlẹ̀kẹ̀ gbogbo yín mo kí. Àgbẹ̀ aboko tẹ́tẹ́rẹ́rẹ́ àròjìrè láàrò àníràrò dànù. Ilé wo ò ní jóná, dẹ̀dẹ̀ wo ò ní jóná, ọmọdé eléyìí ò ní kú, àgbàlagbà eléyìí ò ní ya wèrè o, á dára fún wa o. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wo ewé yìí. Ṣé ẹ mọ̀ pé ewé méjì ni mo kó sẹ́gbẹ̀ẹ́ ara wọn? Ẹ̀gbẹ́ rẹ̀ ń bì yìí ẹ máa rí ewé aparun. Ewé tẹ́ kọ́kọ́ rí tó sì bògàdà yìí là ń pè ní ewé Gẹdú. Mi mọ̀ ẹ̀kọ́ tẹ́yìn ń pè lọ́dọ̀ yín o. Ewé tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó wà lápá ọ̀tún yìí òun là ń pè ní ewé tíì. Àwọn onígẹ̀ẹ́sì ń pè ní lemon grass. Ewé tó sì kẹta là ń pè ní ewé bamboo tree, ewé aparun. Tó ó dóògùn. Ṣé ẹ rí kábíyèsí ọlọ́run máa sọ fún wa yìí pé àìmọye nǹkan ọlọ́run kó tì wá ṣùgbọ́n àmọyí rẹ̀. Ẹ wo ewé yìí, ewé lemon grass kọ́ o, ewé Gẹdú tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí. Tẹ́ ẹ bá mú ewé yìí lásán ẹ jó ní ẹ̀ bá lóhùn ní ọ̀sà ẹni ọ̀dà àsóyìn kọ́ máa la ọ̀sà ọ̀dẹ̀ òun gbàgbé, ọ̀gbẹ́nu yóò dùn òun gbàgbé. Ẹ wá já ewé yìí kọ́ pọ̀ ẹ kó sínú kòkò. Ewé tíì lemon grass ẹ kó sí, ewé ọ̀parun tútù ẹja ẹ kó sí, ẹ bomi sí kẹ̀sì ẹ máa mú àwo gba àrùn ni. Ara máa dùn mí nínú egungun kìnnì kan ọlọ́run lọ́ba àwòsàn o. Ṣùgbọ́n fún wa ní làákàyè ó sì kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. Ewé àánú ni mo wí o, ń pé ewé ẹ̀jẹ̀ o, ewé àánú lè yí tá a fi lẹ̀ fún wa yìí o, kì í ṣe ewé ẹ̀jẹ̀ o. Ṣé àpẹ́ ń pé ẹgẹ́rì kìnnì kan ẹ ṣe kẹ́ máa mú mọ̀nà. Gbogbo kúrọ̀kúrọ̀ tí máa ṣèyàn nú ara ọlọ́run yóò lò ní sábàbí fún ọ. Ọ̀dà púpọ̀, ọ̀dà tewé tàgbà nílò. Gbogbo màjèsí inú ilé ẹ̀ máa lò, ẹlòmíì ilé màmá tó máa màjèsí o, ọmọ wẹ́wẹ́ ní jẹ́ bẹ́ẹ̀. Ẹni wọ́n máa mú ẹ tó máa wá gbọ́, ẹ máa gbọ́. Ṣé rí ewé Gẹdú yìí? Tẹ́ ẹ bá lọ wò níbi tí ó ti wù ẹ rí àwọn àṣẹ̀ṣẹ̀yọ rẹ̀ tá à ń pè ní ọ̀mùnú, èyí tí ètí gbó bẹ́ẹ̀bẹ̀bẹ̀bẹ̀ báyìí. Ọ̀mùnú yìí tẹ́ ẹ bá fọwọ́ kàn yọ dàbí ìgbà tí ẹ̀jẹ̀ bá yíyàn lọ́wọ́. Kábíyèsí ọlọ́run. Ẹ mú ẹ kó jọ kẹjọ pọ̀ kẹgún papọ̀ mọ́ kánbílálà. Ẹni tó bá ní nǹkan oṣù òun tó bá dé kì í pọ̀ tàbí inú máa ràn kó tó rí máa lọ́ọ́ fi lo ẹ̀kọ́ gbígbóná. Lágbára ọlọ́run ó dúpẹ́ fọlọ́run. Tàbí ẹni tí bá ń wojú olúwa ọ̀mùnú rẹ̀ tó ọjà yẹn kàn lọ́ pẹ̀lú kánbílálà máa fi lo ògì gbígbóná ọ̀tán. Ihun tó rọ̀ mọ́ kéèyàn máa rọ̀ mọ́ bí pọ̀ o. Tá a bá ní ká gbé láti bẹ̀rẹ̀ a lè má ti láàrin wákàtí ká máa sọ lọ ni. Ṣùgbọ́n a máa dá wa lẹ́kọ̀ọ́ lórí ìyẹn náà àti ohun tá a lè máa lò sí. Yóò yẹ wá o, kò ní yẹ ẹ lẹ́ o.
àwọn àgbo tá a máa ṣe sílé tí èèyàn máa lò lóòrèkóòrè lélẹ́yìí. ṣẹ́rí kíní tí mo wí tí mo ní ẹ̀ẹ́gùn pẹ̀lú kánbílálà yìí, ìwọ obìnrin tó ti ń wọ tó ti lé ní 40 tó sì fẹ́ tètè pé kó wọ menopause tí nǹkan oṣù dágbére máa lò ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà +23480 3298 3298 +23480 3298 3298 lẹ́ẹ̀kan sí +23481 33 155 111 +23481 33 155 111. tẹ́ ẹ bá pe nọ́mbà yìí dàrẹ́tì méjèèjì tí ó bá lọ ẹ pè mí lórí whatsapp méjèèjì yọ sọ̀rọ̀ ẹ jẹun fún yín nọ́mbà àbẹ̀nẹ̀ kan +229 5465 1928 +229 5465 1928 gbogbo àwọn nọ́mbà náà lẹ́ ń wò yìí. mo wá fi nọ́mbà kóde fún àkànṣe. Ìkòròdú ni mò ń gbé o. ọba ti dé Kòròdú garage wọ mọ́tò oníwọ̀n lọ báyé kú oníwọ̀n wọlé ní Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà ọ̀tán. ṣùgbọ́n ní pẹ́ kó ń bẹ́ o láti máa lọ ọ̀dọ̀ tèmi náà o torí ohun tí òjá máa fa dírẹ́sì lẹ́mọ́ ni wọ́n máa pa àwọn ètò kó ń bẹ́ àkó ń bẹ́ o torí mò ń wí o àhá kò sì jẹ́nu yọ̀ọ̀yẹ̀ wá kò ní yẹ lẹ̀ ń ta fẹ́ Elédùà yóò ṣe fún wa èyí tá a fẹ́ Elédùà yóò lè jìnnà sí wa tọ́ ire o ire kàbìtì ire kàbìtì nílé gbogbo wa o.